Ẹ kú dédé ìwòyí nílé lóko lódò nírìn àjò lẹ́yìn odi. Èmi ọmọ yín náà ni Adéyẹmí Olúdélé. Ọmọ wọn lémùrè ìjàlókè. Èmi lọmọ onílé owó òpó ọjà. Ó yàn tó yàn tọrẹ. Ó rìn gbòjìgbò rẹ̀ àfi ọmọ ní mímọ̀ ṣọ̀rọ̀. Tá a bá gbàgbé níbi tá a ti ń bá ètò àyọkà bọ̀ láti inú ìwé àwọn ọ̀jẹ̀lú. A ti mú ìwé yìí, a ti mú láàrin, a ti mú níbi, a ti mú lọ́hùn. Ṣùgbọ́n lónìí yìí, a wá mú ìwé náà láti ìbẹ̀rẹ̀ wá. Ta ni Túndé? Irú èèyàn wo ni Túndé jẹ́ láti ìbẹ̀rẹ̀ wá? Àti pé gan kí ló sún Túndé dẹ̀gbò bí tó ti ń sọ̀rọ̀ tó ń sọ látẹ̀yìn wá. Lónìí yìí, a máa bẹ̀rẹ̀ ìwé yìí láti ojú kìíní ìwé àwọn ọ̀jẹ̀lú. Láti ọwọ́ bàbá wa Adébámigbé Adéwùsì Muhammadu Àpèsáàùdá. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Ọ̀rẹ́ òtítọ́ kò sí mọ́, ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ló kù. Àwọn ojú láfẹ́ ni ọ̀rẹ́ kò dénú. Ọ̀rẹ́ nígbà owó, ọ̀tá nígbà ìpọ́njú ni ọ̀rẹ́ ìwòyí. Wọ́n ní kò yẹ kí a rí ajá má rẹ̀, bẹ́ẹ̀ sì ni kò tún yẹ ká rí arẹ́ má jà. Ṣé tí ọ̀rẹ́ méjì bá ń jà bí ìkùukù kọ? Tí ọ̀rẹ́ méjì kò bá ní èdè àìyedè rí láàrin ara wọn, ọ̀rẹ́ wọn kò tíì di ọ̀rẹ́ òtítọ́. Ọ̀rẹ́ nígbà òjò, ọ̀rẹ́ nígbà ẹ̀rùn, ọ̀rẹ́ nígbà ọyẹ́, ọ̀rẹ́ nígbà ooru, ọ̀rẹ́ nígbà ẹkún, ọ̀rẹ́ nígbà ẹ̀rín, ọ̀rẹ́ nígbà owó, ọ̀rẹ́ nígbà òṣì ni ọ̀rẹ́ pàtàkì. Irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ òtítọ́. Àwọn irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ yóò tún máa bá ọ̀rẹ́ wọn lọ tí wọ́n bá ń jà lọ́wọ́. Ọ̀rẹ́ tí kò bá lè farada àìṣedéédé ẹnìkejì rẹ̀ nígbà kọ̀ọ̀kan kì í ṣe ọ̀rẹ́ pàtàkì. Ẹ̀yin òǹkàwé, mo ní ẹni tó bá ń ṣe àdúrà pé kí ìwọ àti ọ̀rẹ́ rẹ tàbí ìyàwó rẹ tàbí ènìyàn rẹ kò ní jà títí láéláé, kò ṣe àdúrà rárá o, èpè ló ń ṣẹ́. Kò sí bí ènìyàn méjì ṣe lè súnmọ́ ara wọn tó tí kò bá sí èdè àìyedè láàrin wọn títí ayé. Tí ọ̀rẹ́ méjì kò bá tí ì jà, wọn kò lè rẹ́ nítorí pé wọn kò ní mọ ìwà ara wọn tán. Èyí ni ó dífá fún ká fi ẹ̀jẹ̀ sínú, ká máa tutọ́ funfun jáde. Bẹ́ẹ̀ èéfín sì ní ìwà, bí a bá ń fi nǹkan dè é mọ́lẹ̀, ṣe ni máa ń rú síta. Àdúrà tó yẹ kí ènìyàn máa ṣe ni wípé kí Ọlọ́run máa fún ọ̀rẹ́ méjì ní ẹ̀mí sùúrù láti lè máa parí ìjà láàrin ara wọn láì jẹ́ wípé ẹnikẹ́ni gbọ́ nípa rẹ̀ ní gbogbo ìgbà tí wọ́n bá ní èdè àìyedè láàrin ara wọn. Yorùbá a máa sọ wípé bí ahọ́n àti ẹnu ṣe súnmọ́ ara wọn tó, síbẹ̀síbẹ̀ wọ́n máa ń bá ara wọn jà. Èyí ni ó máa ń mú kí eyín ó máa gé ahọ́n jẹ ní ìgbà mìíràn. Ọ̀rẹ́ wa, ǹjẹ́ ẹnikẹ́ni mọ ìgbà tí ahọ́n òun ẹnu parí ìjà wọn bí? Ọ̀rẹ́ ahọ́n òun ẹnu, òun ni ọ̀rẹ́ òtítọ́. Bàbá mi Adémóyè àti Olówónlé jẹ́ ọ̀rẹ́ pàtàkì láti ọjọ́ pípẹ́. Ní gbogbo aráyé ló sì mọ̀ wípé ọ̀rẹ́ ni wọ́n. Ẹgbẹ́jọdá ni gbogbo nǹkan wọn. Àwọn méjèèjì ni Ọlọ́run bò ní àṣírí ní ìwọ̀nba. Kò sí olòṣì nínú wọn. Àwọn méjèèjì kò sí ẹni tí ń tọrọ jẹ lọ́wọ́ ẹnìkejì nínú wọn. Olówónlé ní ìyàwó tó dára. Bẹ́ẹ̀ náà sì ni bàbá mi náà láya tó gbáfẹ́ tó tún lẹ́wà. Yorùbá a máa kọrin á ní pé ẹ wọlé ayò ẹ wọ́mọ o, ẹ wọlé ayò ẹ wọ́mọ, a kì í bá lé ayò láìkún, ẹ wọlé ayò ẹ wọ́mọ. Àwọn méjèèjì ló sì bí àwọn ọmọ ọkùnrin àti ọmọ obìnrin. Ilé àwọn méjèèjì ló sì kún fún ayọ̀ nítorí pé àwọn ọmọ gidi ń bẹ nínú ilé wọn. Ní ìdí èyí, kò sí owú jíjẹ kankan láàrin wọn sí ara wọn bó ṣe lè wù kí ó kéré mọ́. Kálukú ló rí jẹ tó sì rí mu ní àyè ara rẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé wọn a máa jẹun ní ilé ara wọn. Bàbá mi Adémóyè a máa mọtí ní ilé Alówónlé. Alówónlé pàápàá sì máa mu nǹkan ní ilé bàbá mi. Ọ̀rẹ́ pàtàkì ni àwọn méjèèjì jẹ́ láti ìgbà pípẹ́ wá.